By the time Taba Pari video, you guys will now understand that the beef between Iyabo àti Ṣọlápé ó ti lọ fàáfàá. Gbogbo ẹ̀yin tẹ́ wo the previous one tá a ṣe lánàá, both from Bukky Gbèsè, bó ṣe ń parọ́ mọ́rọ́, bó ṣe ń yí mọ́rọ́ mọ́lẹ̀, bó ṣe ń tan àwọn èèyàn jẹ. Bukky Gbèsè, ṣé o ti rí Lizzy tó ń gbèjà ń sìn? Ṣé o ti rí bó ṣe àtáàkì kí ló ń porúkọ ẹ̀ Bíọ́dún Ọ̀kẹ́owó? Ṣé o ti rí ń sìn? Ṣé gang fighting kọ́ nìyẹn? Lizzy lè ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ Priscilla, Rakeem tí ò ṣe. Ìgbà téèyàn náà lọ bá àwọn èèyàn dẹ̀ ń bá Lizzy o. Gbogbo yín ẹ lọ tò sẹ́yìn Lizzy o. Ẹ dẹ̀ ń support ẹ̀ láti máa ṣépè fún ọmọ Ìyábọ̀ Òjó. Ìgbà tó ṣépè fún Lizzy, Lizzy doesn't want the same energy. She doesn't want people to go there and support that person tó ń ṣépè fún. Make it make sense. Ẹ jọ̀ọ́, nǹkan tó ń pè ní gang fighting kan nìyẹn. Bukky Gbèsè, let me school you. Ṣé o mọ̀ pé bó ṣe wà yìí? Likas ni. Anywhere breeze blow, God bless you, SK. Wọ́n ní anywhere tátẹ́gùn bá ti darí ẹ̀ sí. Anything that has to favour you. Oh, tí ẹ mọ̀, you cannot even stand on your feet. Ṣorí ìjà ìwà àti Ìyábọ̀ Òjó. It has nothing to do with Lizzy. But ìwọ náà lọ fi Lizzy gang fight. O fi Lizzy ṣe kí ni? O fi gang fight Ìyábọ̀ Òjó ni. O fi Lizzy, o fi ṣe gang fighting láti bá Ìyábọ̀ Òjó jà. Ìwọ ló dẹ̀ ń preach fún wa. Wípé ẹ jọ̀ọ́ gang fighting òun ò ní ṣe bẹ́ẹ̀. Kí ni ìwọ fi Lizzy ṣe fún Ìyábọ̀ Òjó? Ẹ̀yin ẹ fẹ́ dish, ẹ ní fẹ́ take. Ẹ̀yin èèyàn sọ pé kí ló tún ṣẹlẹ̀? Ẹ mọ̀ pé Akeem ọkọ àwọn single mother àti Lizzy wọ́n ti di ọ̀tá for a long time. Lizzy jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo ti sọ, I will keep repeating it. She wants loyalty, but she cannot give loyalty. Ṣé rí one thing mo fẹ́ kẹ́ understand nípa Lizzy ni pé ó fẹ́ kérò jọ bí Queen Mother bó ṣe lérò. Ìwà ni o, kì í ṣe pé Queen Mother sọ fún anybody pé ẹ wá bá mi o. Ìwà ẹ̀ ni o, ó ṣọmọlúàbí ni o. Tí Queen Mother jẹ́ kí n sọ fún ẹ bí kíní ìṣe lè play. Tí Queen Mother bá bẹ̀rẹ̀ sí ń gbọ́ ọmọ ṣépè lọ́la tó ń ṣe bí Lizzy ṣe ń ṣe lọ́la, a máa fi í lẹ̀. Wọ́n sọ fún anybody. A máa ṣe kí ni? A máa fi Queen Mother lẹ̀. Ìwọ ń wò ó pé báwo ni èèyàn kan bó ṣe máa ní gbogbo ẹ̀tàn. Gbogbo ayé fẹ́ràn ẹ̀. Gbogbo blogger fẹ́ràn ẹ̀. Iṣẹ́ ẹ̀ ń gbèrò sí. Politician fẹ́ràn ẹ̀. Musician fẹ́ràn ẹ̀. Everybody ló fẹ́ràn ọmọbìnrin. Ìwọ wá wò pé ìwọ náà fẹ́ rú kíní yìí, bọ̀ súrà ni, ò ní súrà tó dáa lára. Mo ní Genesis gbogbo problem lélẹ̀. You want to be like Queen Mother. You want people to be loyal to you. You were thinking that, okay, ṣebí Ìyábọ̀ ṣẹ̀ mí, ẹ dẹ̀ ṣe lọ bá, kí ló dé tẹ̀yin ò wá bẹ́ mi náà, kíníkan, nǹkan tó ń fa wàhálà nìyẹn. Nǹkan tó ń fa wàhálà nìyẹn wẹ̀yìn èèyàn. The amount of people that gather Ìyábọ̀, Lizzy is feeling like èmi náà fẹ́ ní àwọn èèyàn tèmi, kò dẹ̀ possible. If you pick a fight with Bíọ́dún Ọ̀kẹ́owó, ṣebí bestie ni yín tẹ́lẹ̀. If you pick a fight with Bíọ́dún Ọ̀kẹ́owó, it's still going to amount to nothing. That is it. It's still going to amount to nothing because your own beef is not with Bíọ́dún Ọ̀kẹ́owó. Your beef is with who? Is with ọkọ àwọn single mother. Jẹ́ n sọ kíní kan fún ẹ nípa nǹkan tó ṣẹlẹ̀. Bíọ́dún Ọ̀kẹ́owó ò sí Nigeria market. Ṣé Canada àbí America kan ló wà ní òun àtọkọ ẹ̀? Ṣé dẹ̀ mọ̀ pé once you are not in Nigeria, kò sí nǹkan tó lè ṣe outside Nigeria when it comes to entertainment tó lè gbèrí. I'm not joking. We've seen it play over and over and over again.
once you leave Nigeria tó dẹ̀ wá nínú music àbí movie industry, kò sí nǹkan tó lè produce outside Nigeria tó lè gbérí. That is Sherry cost tó wà nílẹ̀ bàbá wa yẹn nìyẹn. Nǹkan tó bá ti lè yọ kó kúrò Naija. Biodun is not in Nollywood anymore. Gbogbo aládẹ mọ̀ pé YouTube 30 December orí YouTube ni Biodun gbé cinema video ẹ̀sìn. She's not in Nigeria anymore, and she need to market to Nigerians. You are talented. You have to shake it. Ó máa make owó náà. Àtijọ́ tí Biodun ti ń support ẹ Lizzy, kí ló rí gbà? Bẹ́ẹ̀ mi ṣe máa ń judge nǹkan nìyẹn. Ìwọ fún ara ẹ gan, o ò lè gbé Biodun, ṣó ti ẹ̀ gbé rẹ̀ gan sí stage táwọn Fúnkẹ́ wà, táwọn Tóyìn wà, táwọn Ìyábọ̀ wà nínú cinema. You failed as a Nollywood actress, Lizzy. So o sí inú Nollywood tó ti lè fa ọmọbìnrin yẹn lọ́wọ́ sókè. O wá sọ pé kó má lọ seek help. If Biodun stay with you, she's going to amount to nothing. Ìwọ tó jẹ́ pé every Eke market day 20 business raccoon, òun close each business. Bí a business ẹ̀ ọ̀kan àbí méjì ló kù sí ẹ lọ́wọ́ out of 20. If Biodun stay with you, ó máa ń sọ kíní kan lẹ̀ Yorùbá. Ara nǹkan tó wọ́n affect Lizzy nìyẹn. She doesn't understand what Yorùbá is. She thought the way we relate in Yorùbá land is betrayal. Is àbòsí or betrayal. It's not. Wọ́n ní ká dọ̀bálẹ̀ fún rárá. Ìyẹn ò sọ pé ká má nílò ọ̀nà lọ. Jẹ́ sọ kíní kan fún ẹ nípa movie Biodun tó fẹ́ parẹ́ lé lórí. Ṣé o mọ̀ pé Biodun kọ́ ló gbówó tó fi ṣe fíìmù yẹn sílẹ̀? Wọ́n máa sanwó àwọn actor, wọ́n máa sanwó camera crew, wọ́n máa sanwó location, wọ́n máa sanwó costume. Kò sí nǹkan kan tó ń lò mẹ́yẹn tó ní sanwó. Kó tiẹ̀ jẹ́ pé YouTube video. YouTube dẹ̀ rí wọn ràn yẹn iṣẹ́. Bẹ́ẹ̀ ṣe rí thousands of views, kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń fún wọn lówó. Òótọ́ lẹ́ ń gbọ́ lẹ́nu mi. Kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń fún wọn lówó. Níṣì tó wà náà fi ń fún wọn lówó. Àwọn tó gbowó jù lórí YouTube, àwọn tó wà ní tech, àwọn tó wà ní gaming. Torí ẹ̀ la ṣe máa ń sọ fún yín, ẹ ṣàánú ajé, ẹ bá wa share fídíò wa. Káwa náà rí tọ́rọ́ kọ́bọ̀ mú sẹ́nu. Biodun máa sanwó gbogbo èèyàn tó ṣe fíìmù nù bẹ̀. Èló gan ni fíìmù fẹ́ gbà lórí YouTube? Ó dẹ̀ ti máa kọ́kọ́ sanwó sílẹ̀. Tí Biodun wá sọ pé torí pé mi ìfẹ́ ṣe Lizzy, ẹ máa gbọ́ o. A dẹ̀ mọ̀ pé lórí TikTok o, Akeem ojú abẹ àwọn yẹn ló ṣì ń ṣe kínní lórí TikTok. Tó wà relatable mọ́ Yorùbá Nollywood actress tó jẹ́ pé àwọn èèyàn ó tún gbọ́dọ̀ lọ ṣe advert lọ́dọ̀ èèyàn tó ní niche. Ibi tí YouTube burú sí nìyẹn. Ó tún gbọ́dọ̀ lọ ṣe advert movie ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó correspond. Ó dàbí bí Biodun ṣe ń ṣe Yorùbá movie yẹn. Tó bá lọ gbé fún ọmọ Igbo àbẹ́yàn tó ń ṣe content creator, kò sẹ́nibọ̀dì tó máa wo fíìmù yẹn torí Gen Z ló gún ọ̀dọ̀ wọn. Kí Biodun ọ̀kẹ́ owó lọ gbé movie ẹ̀ fún Very Dark Man, kò sẹ́nibọ̀dì tó máa wo fíìmù yẹn. Biodun has to pick a niche, a person tó ní niche relatable to kíni Yorùbá and Yorùbá Nollywood. Yorùbá and Yorùbá Nollywood. Biodun ò lọ sọ́dọ̀ ẹ̀yẹ ìwé o, ṣe mọ̀ pọ̀ tà lẹ́yìn méjèèjì. Biodun ò feature Ìyábọ̀ nínú fíìmù ẹ̀, kò lọ sọ́dọ̀ Ìyábọ̀. Biodun tún lọ, mo dẹ̀ mọ̀ pé kó tiẹ̀ tó lọ gan, á ti rò, òun ò ṣáà ní jẹ gbèsè, òun á ṣáà jẹun. Ṣé òun máa sọ pé torí pé òun fẹ́ please èèyàn káyé òun bàjẹ́? Èló ni Lizzy fẹ́ fún? Ṣé Lizzy lè bọ̀ Biodun ni? Ṣé Lizzy lè bọ̀ Biodun nìyẹn yẹn? The movie is still showing on YouTube. 30 December. Biodun free advert nìyẹn. 30 December. Biodun ọ̀kẹ́ owó àbí Omoborty TV kọ́ ni. Ọmọ yẹn máa wò pé jẹ́ ń lọ sọ́dọ̀ Akeem. Akeem ẹnu ẹ̀ dùn. Ó dẹ̀ ní platform. Bá mi polówó ẹ̀. Ṣé mọ̀ pé the same problem ló ń ṣẹlẹ̀ láàrin Lizzy àtàwọn tó ń gbé advert fún Mama Ewé?
Lizzy wants everybody to be loyal to her. Ebi máa pa àwọn èèyàn. Oh, understand? It's not about the loyalty you are fighting for. It's about people's source of income. Kí ló fẹ́ jẹ? If they are loyal to you, they will be hungry. Gbàgbé pé they are disloyal. Ní Yorùbá, wọ́n máa sọ kí nìyẹn ká dọ̀bálẹ̀ fún rárá, ìyẹn ò sọ pé ká má ga. Bíọ́dún did not betray you. Bíọ́dún is tẹ́bí bá ń pa èèyàn. Ọlọ́run ní jẹ́ kébi pa wá. Tẹ́bí bá pa ìyàwó nulé, ó máa ta ríǹgì ẹ̀ jẹun ni. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó wá lọ fẹ́ kọ RIP sórí Bíọ́dún, sórí ọkọ Bíọ́dún, wípé torí Akeem ti kọ RIP sórí. Ṣé kò ní nǹkan tó ṣe f'Akeem? Ṣé ìwọ ò kọ RIP sórí picture ìyá Akeem kó tó dá energy yẹn padà fún ẹ? Ṣé ò gbé ìyá Akeem ṣépè? It's your effort, your audacity to come out and pretend as if ẹni pé ò ṣe nǹkan kan for anybody. Bíọ́dún did not come for you. She went to advertise. The same thing ló ṣe ọ̀rọ̀ Harmony àti Mama Ewé. Mama Ewé has a big platform, bigger platform lórí Facebook. Tí Mama Ewé bá gbé vendor kankan síbẹ̀ báyìí, wọ́n máa ta wàràwàrà ni. You don't have to like Mama Ewé to advertise lọ́dọ̀ Mama Ewé. Nǹkan tó máa jẹ là ń sọ yìí o. Nǹkan tó máa jẹ. Lizzy wá sọ pé torí pé o gbọ́dọ̀ wà lóyà sí wọn. Ó fẹ́ kérò jọ ni, ó fẹ́ recruit, but he cannot work in this situation whereby people are looking for what to feed on. Lizzy jẹ́ kí sọ kinní kan, wọ́n ní ká dijú kẹ́ni burúkú kọjá, ẹni rere náà máa kọjá. Nǹkan tó ń ṣe ibi tó ti ń get it wrong nìyẹn. It's not about betrayal or people are not loyal. People need to survive. Ó àtàkì Farida tó ń polówó cream lọ́dọ̀ Mama Ewé. Ó àtàkì kí náà pé Harmony Estate ìbílẹ̀ tó ń polówó. Ó gbé ọmọ Harmony Estate ṣépè. So báwo náà ṣe ní gbọ́ ọmọ tiẹ̀ ṣépè? Báwo ló ṣe máa dùn ẹ́? Ó gbé ìyá Akeem ṣépè, ó gbére, ó insult ẹ̀, ó ba ayé ẹ̀jẹ̀ lórí online. You have a fight with somebody. Pick your fight with Akeem. Nǹkan t'Akeem náà máa jẹ ló wà nídìí ẹ̀yìn. So you want people to stop because of you. Come back be advert fún Akeem. Kí l'Akeem ò fẹ́ jẹ? Ìwọ nìkan ló fẹ́ tajà. Ìwọ nìkan ló dẹ̀ gbọ́dọ̀ máa ṣépè fọmọ. Káwọn tó ń polówó fíìmù because ó rí bó ṣe ń tirẹ̀ mọ́ wọn ni. Ó rí bó ṣe tirẹ̀ mọ́ Dayọ̀ Amusa ni. Wo bó ṣe tirẹ̀ mọ́ Omoborty ń gòun fẹ́ fi tara gbà ẹ́ náà kó má dàbẹ̀ pé ó dẹ́ ẹ̀nù náà ni. But at this point, ṣé Omoborty ní choice? Ẹ̀yin èèyàn tí ò sínú Nollywood, tí ò sínú Nàìjíríà, tó jẹ́ pé mo ka story kan tó sọ pé wọ́n ti cancel Omoborty torí pé kò kí ń gbóbó ilẹ̀ fáwọn promoter àbí producer àbí kíní, pé wọ́n cancel at one point torí pé kò kí ń gbóbó ilẹ̀ fáwọn kíní, wọ́n cancel ọmọ yẹn. Wọ́n ní wọ́n fojú ọmọ yẹn rí tó, wọ́n ní kẹ́nìbọ̀dì má bá ṣiṣẹ́. Ọmọ yìí nígbà tí Ọlọ́run ṣe wà gbàdúrà wọn báyìí tán lè máa gbé fíìmù sórí YouTube, ọmọ yìí tún ṣe fẹ́ break back into that industry. She need all the promotion she can get. Àtọ̀tá o, àtọ̀rẹ́ o, àti Lizzy ìwọ gan ṣé táwọn ó ti di múfì Omoborty mélòó tó ti polówó Lizzy? Ṣèbọ̀ rẹ̀ ẹ̀ ni. Àwọn gan tó ń tẹ̀lé ẹ, ó ti di nǹkan mélòó tó ń tà tó polówó rí. Ṣèbí nǹkan tó fàjà ìwọ àti MHM náà nìyẹn. O gbé MHM bó ṣe jà fún ẹ for 5 years tó, o gbé sórí page ẹ rí because o fẹ́ yẹ kẹ́ anybody tó bá ti wà lára ẹ̀, o fẹ́ ọkàn ní tó ẹ̀. Ṣé Omoborty ṣe bẹ̀rẹ̀ sí ń gbé fíìmù síbẹ̀ ni? Látìgbà tó ti dé Canada ló ti ń ṣe wọ́n. Mo tẹ̀ wo fíìmù ẹ̀ kan. Mo wo fíìmù ẹ̀ kan nígbà tí mo lọ sí Doha last year, early last year. Mo wo fíìmù ẹ̀ kan ní Doha. Torí mo kàn ìgbà tí mo dé Doha mi rí fíìmù wò. Mo ṣáà ń wá àwọn Omoborty lélẹ́yìí. Mo dẹ̀ click ẹ̀ mo dẹ̀ wò. Ṣé ìwọ ti bá ṣe promotion ni láti jọ́ tó ti ń ṣe kíní? And you want loyalty? Oògùn ò fẹ́ ká. How now? You want two people to go hungry because of your own ego, Akeem and Omoborty, just because Lizzy want to feel like I'm powerful. Oh, they provide it for all.
but you want them to go hungry because of your own ego. Okay, then wá sọ kíní kan fún ẹ. Tí Omoborty bá tiẹ̀ join ẹ, ṣé o mọ̀ pé Omoborty ò sí nínú fracas? Kò sí nínú fracas. Kò bá Ìyábọ̀ ṣe. Òun àti Ìyábọ̀ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ náà. Òun àti Ìyábọ̀ wọn ò ṣọ̀rẹ́. Gbogbo ẹ̀yin ẹ rántí gbogbo dínádínà iṣu ńgbà yẹn. Wọn kì í ṣọ̀rẹ́. Kò sí nínú fracas. Tó bá yẹ kó tiẹ̀ wá join ni. Jọ kí ló fẹ́ fún jẹ? Kí ló fẹ́ máa ṣe? Àríkẹ́ tó ti ṣiṣẹ́ fún ẹ for over 20 years. Ṣó lọ ni? Ṣó paṣọ ìṣìdánù? Kí ló Omoborty fẹ́ máa jẹ? Torí pé ó fẹ́ please ẹ. Nílé ayé tó jẹ́ pé ṣé Lizzy ní atọ́kùn èèyàn wá sílé ayé ni? Táwọn èèyàn máa sọ pé torí pé nǹkan tí Lizzy máa sọ, I must not follow my dreams. Ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Rí Nollywood, ṣe rí Nollywood Yorùbá yẹn. Is a very hard industry. Àwọn tó bá ń make ẹ, wọ́n kéré gan. Ọ̀tọ̀ ní pé kó fowó ṣe fíìmù. Àìmọye èèyàn tó ti run owó sí fíìmù tó jẹ́ pé wọ́n jẹ gbèsè bọ̀m̀bẹ́ẹ̀. Ẹ wo Queen Mother. Torí ẹ̀ mo ṣe wo nǹkan tó Mọ́tọ́lá Jọládé sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bukky mo ṣe ń bọ́ lórí ẹ̀ o. Ó ní nǹkan tí mo gbàgbé láti hard. Mo máa hard at the end of this video. Ó ní nǹkan tí Mọ́tọ́lá Jọládé sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní wọ́n ń jójú, ijó ò wà professional. Ẹ wo age àǹtí Ìyábọ̀, she's almost 50. Ẹ wo age Fúnkẹ́, Fúnkẹ́ is like 52. Ẹ wo age Tóyìn, kàtẹ́ sọ pé Tóyìn ló ṣì kéré sí wọn. Ẹ wo àwọn Ọdúnládé. Ẹ wo age àwọn people ẹ̀ Fathia. Táwọn people ẹ̀ bá máa ṣe fíìmù. Ẹ jọ, ṣé ẹ rò pé ó wù wọ́n káwọn Gen Z kó máa wá sínú fíìmù? Because wọ́n mọ̀ pé tó ń bá ṣe fíìmù yẹn, tó bá jẹ́ pé àwọn ara wọn ló ṣe fíìmù yẹn, kò sẹ́nibọ̀dì tó máa wò. Bó ayé tá a wà yìí, a ti mọ̀ pé ayé àwọn Gen Z ni. Papaya bó ṣe kéré tó yẹn, ó ní fans ẹ̀ náà, ó ní fan base ẹ̀. Ẹni Olúwa bó ṣe kéré, Ẹni Olúwa ó pè àwọn òkè ìṣà. Ó ní mo gbọ́ pé ó dákú lórí scene. Ẹni Olúwa bó ṣe kéré tó yẹn, ó ní fan base ẹ̀. Ọmọwùmí ó ní fan base ẹ̀. Ó ní mò ń sọ fún yín pé Nollywood is one of the most difficult job in this life. Pé o fowó ṣe fíìmù, thousands and millions of naira. Máa gbọ́ tó máa ń sọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ń jẹ gbèsè. Ẹ má jẹ́ ń jẹ gbèsè. They will show up. They will print mash. Ẹ wo Queen Mother lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé ẹ rí gbogbo shirt àti cap? Shirt tẹ rí yẹn, wọn ò print rárá. Kì í ṣara fíìmù ní shirt yẹn. Wọn ò lo àwọn shirt àti cap àti mọ́ọ̀gì tó máa ń ṣe yẹn. Wọn ò lò yẹn nu fíìmù. They will print mash to give to people for advert. Mòye. Wọn ò print rárá, wọn máa print 100 t-shirts. Mo ní wọn ò print rárá nìyẹn. Fíìmù yóò dẹ̀ tí jáde o. Wọ́n ti print t-shirt sílẹ̀. Wọ́n ti print cap. Wọ́n print mug, Stanley cup. Lẹ́yìn ìgbà tó bá tún fẹ́ ṣe movie premiere, ẹ̀yin èèyàn ẹ máa gbọ́. Wọ́n tún gbé gift bàǹtàbàǹtà fáwọn celebrity kó bá wọn ṣe promotion. It's a very difficult situation. Máa gbọ́ tó máa sọ pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, mo ti gbé fíìmù sórí YouTube, ẹ jọ̀ọ́ bá mi wò ó, ẹ ṣàánú mi kí ni máa jẹ. Ṣé rí RPM tó fi ń sanwó fún wọn? Ó lè jẹ́ cent ni. Tẹ́ bá rí 500,000, tẹ́ bá rí 1 million, kì í ṣe 1 million view, kì í ṣe $1 million náà fún wọn. RPM tó fi ń sanwó fún wọn, tó bá rí 1,000, tó bá rí 1,000 àbí $2,000 gbà, kàn ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa. That industry is the sorry tó bá ń sọ pé something will test your mental health. Wà á ti náwó tán, o lè má rí return. Mo ní gbèsè ló máa ń pọ̀ jù. Nǹkan tá a mọ̀ dáadáa nìyẹn. Wà á fara ṣiṣẹ́, wà á sanwó gbogbo àwọn cast tó wá, wà á sanwó gbogbo equipment tán lò, wà á sanwó gbogbo wọn, wà á ti pay wọn off. Tí fíìmù bá máa tà tí ò bá ní tà, ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ wá dúró for bí ọdún ọ̀kẹ́ owó to shoot a film in Canada. Nàìjíríà tẹ̀ ṣe wà ṣípà, wọ́n máa sọ pé àwa ara wa in Canada. Mòye tó máa gba gbogbo nǹkan tó máa lò láti fi shoot fíìmù. Paying in Canadian dollars.
Àwọn tó tún wà outside Nigeria, they are even paying more to shoot a movie than those in Nigeria. In Nigeria, àwọn àṣọ pé àṣepẹ́ àti mọ́ra, we are in the same crew, wọ́n ti ní ẹgbẹ́, so that kinní kan. In Canada, there is permit, there is permission, there is so many things that must go before you can say you can shoot like that. Oye tọmọbìnrin yà ti rún sí. Àǹtí Ṣọlá pé just because of her own ego, wípé you have to be loyal to me. Mi ò mind kí iṣẹ́ ẹ̀yẹn bàjẹ́ káwọn èèyàn máa wò. That is Ṣọlá pé for you. Mo dẹ̀ sọ fún yín pé niche ni tí bí ọdún bá lọ polówó lọ́dọ̀ Very Dark Man, kò sẹ́nibọ̀dì tó máa wo fíìmù yẹn, because the audience of Very Dark Man kì í ṣe fíìmù náà fẹ́ wá wo. Dragging, gist, àti kíni, àti ìjà náà fẹ́ wo. Tó bá polówó lọ́dọ̀. So niche tó gbọ́dọ̀ tún relate mọ́ fídíò yẹn. Èèyàn tó ń ṣe something related to Nollywood. Ibẹ̀ ló ti lè polówó tó tún ní huge fan base. Ṣé mọ̀ pé tó bá yẹ pé bí ọdún lọ polówó lọ́dọ̀ Esabod, Lizzy máa gbé sórí ni. Ó pé àṣẹ ti rí pé wọ́n ṣiṣẹ́ papọ̀ bí mo ṣe jà fọ́mọbìnrin tó kò lè lò lóyà. You are talking about people leaving their own source of income for your own loyalty. Are you high or something? Ẹ bá mi bèèrè lọ́wọ́ Lizzy. Ṣé rí báwa ṣe ń ṣe 9 to 5? The same thing náà ní Nollywood, 9 to 5 wọn náà nìyẹn. Wọn ò kówó síbi kankan, kò sẹ́nibọ̀dì tó máa kówó for anything. Ẹlòmíì kọ́kọ́ máa lọ yáwó ni láti ṣe fíìmù. The return díẹ̀díẹ̀ ni wọ́n máa hard together láti fi jẹun. Lizzy wá sọ pé iṣẹ́ tí wọ́n kọ́ pátì kan wá jókòó tí òun tó ń kó kiri. Wọ́n tún wá parọ́ ó ní residence mi ni mo sọ pé kò sí l'Abuja mọ́. O ò reside sí Abuja, ò dẹ̀ ní ṣọ́ọ̀bù sí Abuja, a dẹ̀ rí ẹnu ṣọ́ọ̀bù Èkó. Ta ló wá ń tajà l'Abuja? O ò reside. Ó ní ṣèbí resident ló sọ. Resident ló mean ṣe ẹ̀gbóyìnbó ni. So if your residence is not in Abuja, what is your shop doing in Abuja? Kó tó gba ṣọ́ọ̀bù àkọ́kọ́ gbalé náà. Àbí wàá gbalé tó súnmọ́ ṣọ́ọ̀bù. Ṣé every time tó bá ti fẹ́ ṣí ṣọ́ọ̀bù láràárọ̀, wàá fly láti Èkó lọ sí Abuja? Tó bá dẹ̀ ti fẹ́ ti ṣọ́ọ̀bù lálẹ́, wàá fly láti Abuja padà sí Èkó? Ṣé o rò pé múgù ni wà ní? Ìwọ tó sọ pé your address is no more there. How come we are not even seeing you in the shop anymore? Àwọn godmother yẹn sọ pé o ra shop, o ra ni, o ra kinní kan ni, o ra building, o ra gbogbo. Ìwọ fún ara ẹ náà ló ń wá wá tú àṣeyà rẹ̀. O ní you will write RIP on Biodun Okeowo's name. Mo máa ń sọ fún ẹ pé àdàbí tó máa ń gbé yẹn àti èpè tó máa ń ṣe yẹn, reason tó fi ń jà ẹ̀ ni. Mo máa sọ pé wọn ò kí ń lo àdàbí lórí èèyàn tí ò bá ṣẹ̀. Biodun kọ́ ló sọ fún Akeem kó ba tiẹ̀ jẹ́ o. Biodun ò ti fi ẹnu ẹ̀ bu ẹ rí. Biodun ò ro tiẹ̀ pé kó má dà. Ọmọ ọlọ́mọ wá nǹkan tó máa jẹ ni. Ọmọ ọlọ́mọ wá means of survival. Lizzy, you want her to compromise her means of survival because she's supposed to be loyal to you. Directly or indirectly, tẹ́ ẹ jọ gbára yín létí tẹ́ ẹ ń ṣe fíìmù, tẹ́ ẹ ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe fíìmù. Ibo ló ti dé? Ibo ló gbé dé? The guy is stuck. Sojú kan ni just because of you. Ṣé ti rí? Ademo kini kan sìn. Lizzy has already defined a path. Before Biodun can go to the length of Akeem, ọmọ yẹn ti rò ó pin kò síbi tó fẹ́ sá sí. Ṣé Lizzy promote ẹ ni? Ẹ wo Obasabi aunty bó ṣe ń lọ ṣọ́ọ̀ṣì ló ń gorí òkè tó ń bẹ̀bẹ̀ ń bí ẹjọ́ ẹ bá mi wò tó tún bẹ ọ̀tá ẹ̀. Ìgbà tí Obasabi aunty ń bẹ̀yìn ẹ máa fi ń ṣẹ̀sìn ni. Wípé ẹ má bínú ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, Alábìkẹ́ o kò ṣe fracas, òun ò mọ̀ kó fi picture bully anybody. Obasabi aunty tún wá bẹ ẹ̀yìn because she want peace to reign. Kí lẹ fi ṣe? Ṣe bẹ́ẹ̀ fi ṣẹ̀sìn ni. Just because she want to eat nǹkan tó máa jẹ. Biodun ò tí ì dé level Fúnkẹ́ Akíndélé àbí Obasabi aunty kò tí ì dé gbogbo level cinema level yẹn. YouTube lọmọ ìṣíwà èlò náà san lórí YouTube. Tí Lizzy sọ pé ó gbàgbé source of income kò yẹ kó jẹun, á sanwó lé, ọmọ ẹ̀ máa lọ school, ó máa
Àti sọ pé wà lọ́dọ̀ ọkọ, ṣóun náà ò ní ilé ayé tá a mọ̀ yìí, ṣóun náà ò ní pa nǹkan kan fún ara ẹ̀ ni. Ṣọ́kọ ló máa gbé gbogbo ẹ̀ ni. Tó tún wá jẹ́ pé ìlú òyìnbó ló wà tó jẹ́ pé gbogbo nǹkan wọ́n bí. Lizzy sọ pé she's not supposed to make any money because she's supposed to be loyal to me. Lizzy, wake up from your slumber. People cannot pick you over their source of income. Nǹkan tí o understand. You want ìbílẹ̀ that doesn't know you to be loyal to you. Kí ló kàn ìbílẹ̀? You want Farida that doesn't know you to be loyal to you. Kí ló kàn wọ́n? You are fighting everybody in Nollywood. Ìyábọ̀ or no Ìyábọ̀, nobody will pick you. Why? Because o ò ní nǹkan kan tó lè offer wọn. Can you even offer yourself anything? Can you offer yourself anything? What can you offer Biodun? Tó fẹ́ gbé ṣépè? No, this is a, you want Biodun to be on your side without having anything. Mo ní kẹ́ni má ní, ọmọbìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Kẹ́ni má ní, ọmọbìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Bukky, ẹ jẹ́ n padà sórí yẹn. Bukky ṣó ti rí ń sìn. Èèyàn tó ń gbèjà, ó fẹ́ gang fight. Ó tún fẹ́ fi source of income ọmọ ọlọ́mọ, ó fẹ́ fi ṣe gang fighting. Ta ni ò bá sọ fún Biodun pé wo Biodun? Even nǹkan tó bá jọ̀rẹ́ mi, since tó ṣì wà nínú Nollywood, wọ́n ti cancel èmi, má jọ cancel ẹ o. Ṣèbí béèyàn gidi ṣe máa sọ nìyẹn. Má ṣe bẹ́ni pé o mọ̀ mí rí o. Gbé advert ẹ fẹ́ anybody, jẹ́ kán bá ẹ ṣe promotion o. Nǹkan tèmi máa sọ nìyẹn. Torí ìjà tèmi ní pẹ̀lú Akeem, ó yàtọ̀ sí Biodun. Biodun ò mọ nǹkan kan bẹ́ẹ̀. Lizzy, wọ́n ní wọn ò lè rù, wọn ò dẹ̀ ní jẹ́ kẹ́lẹ́rú òru. Kò lè ṣe promotion Biodun, kò dẹ̀ ní jẹ́ kí Biodun lọ ṣe promotion elsewhere. Don't put yourself with people like this that they don't want you to grow. MHM tó jà fún, ó dìgbà mélòó tó post ọjà MHM. Even when they were friends, for 5 years. My excuse to man give. Ibi tó ti ń kó ọjà torí pé ẹ máa gbọ́ o. Only reason tó fi post ẹ̀ ni pé ibi tí MHM ti ń kó ọjà ní Nàìjíríà, tó ń bá lọ ń post MHM, àwọn èèyàn máa track ẹ lọ síbi tó ti ń kó ọjà. Ṣé gbogbo wa ò mọ̀ pé MHM ọ̀rẹ́ ẹ̀ ni? Torí kò yé mi. Àwọn èèyàn máa track ẹ lọ síbi tó ti ń kẹjà panla, ibi tó ti ń pò pọ̀ mọ́, wọ́n máa poison pọ̀ mọ́ yẹn torí ẹ̀ òun ò fẹ́ kó lóko èèyàn lọ́rùn. Excuse, ṣé gbogbo wa ò mọ̀ MHM pé ọ̀rẹ́ ẹ̀ ni? Kí ló kàn wá pẹ̀lú business ẹ̀? Ìjọ orí social media, ìwọ ló ń tèjì ẹ̀ fá àbẹ̀yẹn. Ìjọ orí social media, ó bú mi mo bú ẹni, oníkálukú máa lọ́lé. Entertainment ni. Ìwọ ló gbé gbogbo nǹkan wá tí gbogbo ẹ̀ dẹ̀ fail at the same time. Ọlọ́run fail ẹ̀, èṣù fail ẹ̀, ilẹ̀ fail ẹ̀, babalábúlé fail ẹ̀, èèyàn tún fail ẹ̀, Nollywood fail ẹ̀, career fail ẹ̀, business fail ẹ̀. Ṣé kí n máa kà á lọ? Jẹ́ ẹ sọ kíní kan fún ẹ. Oní nǹkan tó dún ẹ̀. Nítorí pé Akeem post ẹ kó tó di pé ó post Biodun. Jẹ́ ẹ sọ kíní kan fún ẹ. O kì í ro kíní kan bó ṣe sọ pé o smart tó. What if tó jẹ́ pé Biodun kọ́ ló produce fíìmù yẹn? Kó jẹ́ pé somebody else ló produce fíìmù yẹn. Mo kàn ń sọ fún ẹ ní ṣọmọ pé o ní sense. Èèyàn tó produce fíìmù yẹn, Biodun kọ́ jẹ́ èèyàn tó ń lò bóyá main actress ni. Òun kọ́ ló gbówó lẹ̀ fún fíìmù yẹn. Èèyàn tó produce fíìmù yẹn ló lọ gbé iṣẹ́ f'Akeem pé kó bóun ṣe promotion. Wo bọ̀dá Kúnlé, nǹkan tó sọ ní pé tó bá make 1 billion, pé 10 million ní tiwọn. Ibo ni gbogbo the remaining billion ní lọ. Ṣó ti yé? What if pé Biodun kọ́ ló ṣe promotion, kọ́ ló produce fíìmù yẹn? Wípé wọ́n kàn lò ní ọ̀tọ̀ lèèyàn tó gbówó lẹ̀. Èèyàn tó gbówó lẹ̀ ló lọ gbé advert fún Akeem. That has nothing to do with Biodun. Ó yá mò ń gbọ́ torí ibi tó ti lọ́pọlọ ni. Jẹ́ wọ́n sọ kíní kan ni. Please attack Biodun. Attack Biodun. Tó bá ti attack ẹ, free promotion ni. Only you will fight everybody. Jọ àtijọ́ tó ti ń fight, have you won? Ṣebí ìwọ náà ló ń lose. Ìwọ náà ló ń ṣẹ̀sìn náà. People will do their business
Either bó ṣe ń ṣépè fún àwọn ọmọ fọ́tà Priscilla, fọ́tà Ìyábọ̀ Òjó, fọ́tà Prince Rakim, àwọn èèyàn kan patronize ìwọ o, wọ́n ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ o, tọ́wọ́n bá tiẹ̀ sanwó àbí 1,000 naira náà wọ́n ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ o, wọ́n raṣọ ìpè lọ́wọ́ ẹ̀ o, ayé ò parẹ́ o, kò sẹ́nibody tó stop wọn, but you don't want other people to progress. Ẹ jọ̀ọ́, ṣé ọmọbìnrin forí gbálẹ̀ ni? Àwọn èèyàn kan ń rà lọ́wọ́ tiẹ̀ bó ṣe ń ké pètò tó jẹ́ pé máa ja gbogbo àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ ẹ̀ tìrántìrán tọmọtọmọ ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn kan ń ralẹ̀ lọ́wọ́ ẹ̀ kígbe o, bọ̀ èèyàn tó ń bá jà ó fẹ́ kẹ́ anybody ra anything lọ́wọ́ ó ní ẹ má ra nǹkan kan lọ́wọ́ ẹ sábọ̀dù, ẹ má ra nǹkan kan lọ́wọ́ Ìyábọ̀ Òjó, kíníkan. How now? Focus on your focus. Tó bá jẹ́ pé iṣẹ́ tiẹ̀ pé ẹni ó ní máa wo iṣẹ́ oníṣẹ́. That is the one rule nílé ayé tó fi máa mọ̀ pé ayé èèyàn ti bàjẹ́. Èèyàn tó bá sọ pé kí náà ń ṣe ń bẹ̀ yẹn, kí náà ń ṣe ń bẹ̀ wọ̀n. Èèyàn tó bá sọ pé ẹ má lọ síbẹ̀ yẹn o, ayé ẹni yẹn ti bàjẹ́ torí ẹni yẹn gan ò tí ì live life ìwọ tó ń kó kiri. Ṣùgbọ́n sọ pé o lè rálẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé o ò ní resident. Àwọn tó sọ pé òun sunú ṣọ́ọ̀bù ṣọ́ parọ́ mọ́ ẹ̀. O ò ní resident l'Abuja. Ìwọ àtọkọ ẹjọ́ ń sunú ṣọ́ọ̀bù ni. Builder has done nothing wrong to you. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún ẹ pé sórí àdàbí tó ń lò yẹn, it will fail you because sórí ọmọbìnrin yìí fẹ́ lọ ṣiṣẹ́ ajé ni. Kì í ṣe ọ̀rọ̀ ẹ ló mú sẹ́nu. Kò bẹ́ẹ̀ jàre, kò bú ẹ rí. Ó lọ ṣiṣẹ́ ajé tiẹ̀ ni. Ó dàbí èèyàn tó gbé nǹkan lórí tó ń kiri lọ. Ó wá ní kò gbọdọ̀ ta búrẹ́dì. Bóyá ẹni yẹn ń ta búrẹ́dì, ó gbé tray sórí. Ó ní torí pé o ti ń báyàn kan jà, kẹ́ni yẹn má ta búrẹ́dì fún èèyàn tó àbẹ́rẹ́. Má ta búrẹ́dì fẹ́ni yẹn o torí pé mo ti ń bàjà. Ẹjọ́ ta lè bí máa pa. Bọ́rọ̀ ìṣeré nìyẹn. But Ṣọlá pé ó ní low IQ, nǹkan òun tètè yé. Kì í ṣèbú o. You can see the way she talks. Pick your fight with the person you are fighting with. Ṣọlá pé doesn't mind kí Omoborty go hungry, kí Akeem go hungry, in as much as she want to look good. She want to feel like a King Kong. Ṣọlá pé nobody send your papa. Ẹ bá mi sọ fún Ṣọlá pé kò sẹ́nibọ̀dì tó ń wọ́n family ẹ̀. If you like, you fight the whole world. People will still do their thing. They are still going to do their. Ọmọ ìyá méjì gan dalẹ̀ ara wọn. Tàbá sọ pé ẹ̀yin méjì tẹ́ ẹ relate. Ṣé láti gan ò dalẹ̀ ẹni? Tí láti sọ pé kó tọ́jú òbò ẹ o. Pó mọ reason tóun fi lọ. Ṣé bógún ló dé láti mọ́lẹ̀? You don't mind. Keep people wọn pé kì í ṣe pé o ò ní fún wọn. Ẹ̀yin ò lè fún wàrà o. Kò ẹ máa dá wàrà nù. Wọ́n ní mo sọ fún ẹ pé thank you for free advert fún Omoborty. Ṣé pé fún Omoborty má súwẹ̀ o, ṣàfihìlẹ̀. Wọ́n kí ló fẹ́ súwẹ̀ fún? Jẹ́ kó ṣe pé fún ẹ. But this is the time for you to já kúrò ònú ṣẹ́ni tí Lizzy fi dì ẹ́ torí kò sí nǹkan kan tó fẹ́ ó fà ẹ́. She wants everybody to be around her. Ó wá ń dùn pé people are not around her because at one point people can support you. They can gang you. But one thing is one thing. Nǹkan tó máa jẹ́ kán lọ ni pé tẹ́bí bá pa wọ́n, they will leave you. Nǹkan tó ò tí ì understand. When it comes to kí la fẹ́ jẹ, kí la máa jẹ, òun làgbà ẹ̀ nǹkan tó ń ṣèyàn. They will dine with their enemy. Ó dàbẹ́ ni pé ò fún ọmọ lóúnjẹ. Ó wá sọ pé kọ́mọ yẹn kó má lọ jẹun nínú ilé bọ̀. Ó máa jẹun, á jẹ tọ́kì. Wọ́n ní ẹmu náà má jẹ àjọǹjẹ ọ̀tá. Ọ̀tá wá gbé jollof rice sórí iná. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀kọ́ tẹ́ máa jẹ sùn. Ọmọ máa jó oúnjẹ ńlé ọ̀tá. Ọmọ máa ṣe kí ni? Ọmọ máa jẹun ńlé ọ̀tá náà. This has nothing to do with you. You know it, but you just want to throw her under the bus. Then so kini ko fún ẹ. Sorry, people like nǹkan tó kì í yé nìyẹn. Because you cannot differentiate the real bad people from the good people. Then so bí tó ti ń lose àwọn good people. Alábìkẹ́, you are not supposed to lose that Alábìkẹ́.
because ó ń shock ẹ pé the way bí Alábìkẹ́ ṣe wà loyal sí Dorcas, it used to shock you. Alábìkẹ́ is a person tó jẹ́ pé tó bá ti lè ṣe fún, she's fine, she ṣe kíní, she stand by you. Ṣebí ìgbà tó lọ sọ́dọ̀ ẹ̀ ó rí bó ṣe wá pọ́n ẹ lé ni, yé tán drag ẹ̀ bí ìgbà tó lọ sọ́dọ̀ ẹ̀ ó rí bó ṣe pọ́n ẹ lé, kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ o, she's a very different person, kíní kan kíní, ó tún parọ́ pé colleagues àwọn tẹ fẹ́ arrest. This woman, she's a very nice person o, kì í ṣe èèyàn tẹ́ pé ni o, you know this girl is good for it, but torí pé ò kì í farabalẹ̀, it now shock you pé báwo ni Alábìkẹ́ ṣe máa wà lóyà sí Dorcas. Of course kì í ṣe pé torí pé wọ́n ṣiṣẹ́ papọ̀ ó fi ọlọ́pàá lọ gbé ọmọ yẹn ó fẹ́ máa oppress ẹ. People stood up for her because everybody to understand the kind of human being you are. Sórí nǹkan tó máa ń kọ́ wa nílẹ̀ Yorùbá ni pé ìwà ẹ má jẹ́ káyé rí ẹ tán. Ayé ti rí ẹ tán, you are so predictable. Àwọn nǹkan míì wà wá gbójú. Ṣé Omoborty ló sọ pé kí Fọlá rìkọ́ọ̀dù tó ní mo mọ̀ pé ibi tó tún máa yí sí nìyẹn, rìkọ́ọ̀dù Mr. Lawal? Àbí Omoborty ló fún Mr. Lawal ní ogún èkúté jẹ tó fi fẹ́ parẹ́? Àbí Omoborty ló lọ gbéṣẹ́ fún Gistlover? Ṣé ààrí bó ṣe drag Omoborty lọ́dọ̀ Gistlover náà? So you are looking for people telling the same story so that you can gang fight with them. But ìwọ ti gbàgbé kinní kan pé in Nollywood bó ṣe wà yẹn, they need themselves. You are not there anymore. There's no way you can help them. They need themselves to help each other. Akeem ló ṣì máa shock ẹ. You will still see Omoborty with somebody that you did not expect. I'm not going to give you a clue. I wonder what you will say. Iṣẹ́ ajé ni, iṣẹ́ ajé òun ẹ̀. Ọ̀rọ̀ yìí dàbẹ̀ ní pé kìnìún ní aginjù. Tí kìnìún bá sọ pé animal yẹn is too cute, mi ò fẹ́ pa. Kìnìún yẹn ebi ló máa pa. This is a world that is filled with, if you don't hunt for something, something will hunt for you. Omoborty ò ṣe lazy girl now. Ó wá sọ pé torí pé she has to be loyal to you, compromise her own life for your own loyalty. Ìwọ dẹ̀ make owó, whichever way tó bá wù ẹ́ kó máa fi make owó. Dàbí n ti Dani, ó fẹ́ kó wá ṣe sales girls bí Àríkẹ́ lọ́dọ̀ ẹ̀ náà. Tó bá jẹ́ pé Àríkẹ́ tó lọ jágbà lọ́dọ̀ Tóyìn, ṣé ò ń gbọ́ mi? Tó bá yẹ pé Àríkẹ́ ṣì wà lọ́dọ̀ Tóyìn báyìí, ó bá ti di superstar by herself. Ṣé bó jágbà lọ́dọ̀ Tóyìn? Ibo ló wà? Sales girls náà. Ṣé bí ó tẹ̀ máa lóye ọdún téèyàn fi ń ṣe sales girl, téèyàn yẹn náà máa ní ṣọ́ọ̀bù tiẹ̀. Ibẹ̀yẹn náà ló ń bímọ sí, ibẹ̀yẹn náà ló wà. Kò sí freedom. Ọmọ gan tó lọ kọ́ hairdressing, tó kọ́ tailoring, ó ṣe freedom náà. Ó dẹ̀ pàpà ṣe kíni? Ó pàpà bẹ̀rẹ̀ business tiẹ̀. Òun náà dọ̀gá láyé rẹ̀. Ọmọ tó kọ́ mẹkáníìkì dọ̀gá. Ọmọ tó bá ti lè wá sínú ṣọ́ọ̀bù ẹ̀, wọn ò lè lọ mọ́. Ibi tó máa kú sí ni. I cannot blame Biodun. I cannot blame her. Tókì Jesse, so you come. Okay, wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni pé o lọ́pọlọ, bọ̀ àwa tá a mọ̀ ẹ́ mọ̀ pé o ò ní ọpọlọ. Nǹkan tí Lizzy ṣe fún Biodun yìí, ṣé nǹkan tó ń pè ní gang fighting kan ni? No, I'm just asking for a friend. Torí èèyàn tó bá rí ẹ amúra máròdè tó máa rú dúdú tó máa kàn dúdú, tó bá ń wọ́tọ́ sí wa lórí báyìí, eyín ẹ̀yẹn ó tún ti wá pọ̀ sí. Mo ń béèrè pé ṣé ejò ni ẹ̀ nì? Wo bó ṣe kéyín, eyín burúkú wọnú ògò jẹyọ. Ṣé bó sọ pé wọ́n ti fix eyín yẹn? Kí ló dé tó jẹ́ pé bó tún ṣe làárà ẹ̀? Ọmọ, ó tún wá ta síta mọ́. Let me tell you one thing.
Lizzy just gang fight and you are pushing against gang fighting. Ó ní nǹkan tí Ìyábọ̀ ṣe fún Lizzy ẹ jẹ́ a fi ṣírò ara wa kò yẹ kí Ìyábọ̀ dá sọ̀rọ̀ Fọlá kò yẹ kí Lizzy ti lọ dá sọ̀rọ̀ Akeem àti Omoborty o. Lizzy fẹ́ fi Omoborty ó fẹ́ fi gbá bọ́ọ̀lù o. Ṣé wọ́n bí yàrá yẹ ẹ̀dá Bukky Jesse láti lọ sọ fún Lizzy pé leave Omoborty alone? Ibi tí mo fẹ́ mọ̀ bí akínkanjú wèrè ní ẹ̀nà lóòótọ́ ni àbí akínkanjú obìnrin. Ṣé ìyá ẹ̀ wọ́n bí da kó o lọ sọ fún Lizzy pé Lizzy leave Omoborty alone ó lọ ṣe advert ni o kò sí nǹkan tó kàn pẹ̀lú Akeem. Ṣé bí Akeem ti ń bá Lizzy jà for a long time kì í ṣe pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń jà. Iṣẹ́ gan tó ń gbé f'Akeem yìí Lizzy tó bá yẹ pé ó lọ́pọlọ ni wàá mọ̀ pé wọ́n ti lè gbé f'Akeem kó tó di pé post RIP ẹ̀. Àbí ìgbà táwọn yẹn ń ya fíìmù ṣé wọ́n mọ̀ pé Akeem máa post RIP Lizzy ni ẹjọ́ ẹ gbà mí náà. Ìgbà tó ń ya fíìmù yẹn wọ́n ti mọ̀ pé Akeem máa post RIP Lizzy. Lizzy tó dẹ̀ ń post RIP gbogbo ìyá gbogbo ọmọ lórí social media inú wa ń bì. You can dish but you don't want to take. Ìkànnì méjèèjì ló máa mú. Mo ní tójú bá pa fírí integrity máa fail. Kò sí nǹkan tó ń pè ní integrity. Tó bá yẹ pé òun promote Omoborty òun mú sábẹ́ wings ẹ̀ bíi kíní àbọ̀ òun fún lówó tó bá lọ polówó lọ́dọ̀ Akeem a máa mọ̀ pé betrayal ni. But o promote ẹ̀ rí a rí fídíò ẹ̀ lórí page ẹ̀. O kò fẹ́ fi gang fight gist of and gbá yẹn ni kì í ṣe pé o support ẹ̀. O fẹ́ kí Omoborty wá support ẹ̀ so o lo reverse psychology ọmọ yẹn wọ́n dẹ̀ ti wọ̀nà ẹ̀ ọmọbìnrin ìwèrè ni o ṣe bí nǹkan tó sọ ní ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùúrọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́. Ṣé Lizzy ò padà wá tẹ̀ sójú Omoborty lénìí? Omoborty advice kan ló wà sọ fún ẹni pé you cannot stop this wèrè measure from dragging you. Okay, you can stop her from dragging you by doing what? By limiting yourself. Then so ibi tí kìíní this thing will still happen no Omoborty. This thing will still keep shaking it. It will keep happening because tell me your Lizzy ti bá jà ó wá lọ sọ́dọ̀ ẹnìyẹn bóyá ẹjọ́ ṣe film àbẹ̀jọ́ collaborate Lizzy will still come for you. So this is a cycle cycle that can never end. Ṣé wọn pé Akeem ní báyìí promotion ló ṣe lọ́dọ̀ Akeem tó gbà náà jẹ ọjọ́ tí ìwà àti èèyàn kan bá ṣe collaboration ó máa gbà náà jẹ ọjọ́ tí èèyàn kan bá ṣe kinní kan ó máa gbà gbọ́ tó ń sọ fún ẹ pé you have offended me so many times I just keep forgiving ìwọ kò tí ẹ mọ̀ bó o ṣe gbogbo èèyàn ló ń ṣe all well tó ti kú Lizzy sọ pé ó ṣẹ̀wọ̀n nínú sàárè mo dẹ̀ sọ pé òkè lọ bá níbi tó wà lọ ṣàlàyé fún bó ṣe ẹ̀ so that ẹ lè jọ yanjú ẹ̀ tó di wàhálà. Ẹjọ́ ṣé mo ti jẹ̀bi nǹkan tí mo sọ? Gbọ́ tí Lizzy sọ pé o ti ṣe for a long time. Jẹ́ sọ worst case scenario bóyá kàtẹ́ sọ pé okay ta ló ń bá jà ń sìn àbí ta ló fẹ́ bá jà ń sìn Fúnkẹ́ Akíndélé ló fẹ́ bá jà ń sìn torí ó ti ń lo different avenue láti drag Fúnkẹ́ Akíndélé. Bóyá Fúnkẹ́ nídìí actor kan ó fẹ́ ṣe fíìmù kan ó dẹ̀ nídìí èèyàn tó ní shape tó tiẹ̀ tó dẹ̀ jẹ́ celebrity tó ní action Omoborty ní action o tó dẹ̀ tún ní shape tó lè fit ròyìn Fúnkẹ́ wá pé ẹ̀ pé kó wá ṣe ròyìn ṣé mo kó ti dọ̀tá Lizzy torí pé how dare you Omoborty how dare you Omoborty tó lọ ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ how dare you tó máa lọ gbaṣẹ́ lẹ́yìn ìgbà tó mọ̀ pé Lizzy ń bá Fúnkẹ́ jà how dare you ló máa ṣiṣẹ́ pẹ̀lú Tóyìn Àìmákù lẹ́yìn ìgbà tó mọ̀ pé Lizzy ń bá Tóyìn sórí ìyàtọ̀ tó wà láàrin Lizzy àti Ìyábọ̀ ni bó ṣe ń bá Ìyábọ̀ jà tí Tóyìn bá nídìí Omoborty Tóyìn can use Omoborty for sin Ìyábọ̀ she's too busy to make her life work than to be worrying about since I'm fighting with Omoborty Tóyìn Abraham is not supposed to use Omoborty in her video no Ìyábọ̀ kì í ṣe irú èèyàn yẹn Ìyábọ̀ will say see we rise by lifting others. Gbogbo èmi àti ẹ ló ń jà náà it has nothing to do with this person. Wọ́n ní mo sọ pé you will keep off if you go and explain yourself now to Lizzy mo mọ̀ pé wọ́n ti lè dẹ́rù báyìí kó tilẹ̀ torí ò láyà àti àwọn èèyàn tó dẹ̀ máa ń mú àwọn èèyàn tí Lizzy mọ̀ pé wọ́n láyà wọn lè sọ̀rọ̀ ni
àwa ọ̀gbá àbáyìí kò ní ganu sọ̀rọ̀ wa torí mo pààrọ̀ òun tán àdè parọ́ mọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti láyà ló máa mú ọjọ́ tó bá collaborate pẹ̀lú èèyàn tó ń bá Lizzy jà either directly or indirectly either you know you did not know bóyá Lizzy ti rẹ́ni yẹn lójú oorun tí wọ́n ò mọ̀ ó ti tẹ́ lọ́wọ́ Lizzy ni kọ́nà wá bẹ́ẹ̀ ṣe kó wá pàdé ta ni mo fẹ́ lè lò ta ni mo lè lò wò wàá jẹyàn ẹ̀ níṣó so onísìn o ti já chain yẹn jẹ́ kó drag ẹ̀ ó máa promote every publicity is good publicity Dirty December still showing ìgbésí ayé Lizzy la máa fi ṣe Dirty December lórí YouTube Omoborty TV. That is how this woman operates. There is no excuse. Bukky tó sì fẹ́ excuse ẹ̀ some few days ago Bukky how market now ó ti tún dójú tiẹ̀ ṣé mo pẹ́ lẹ́sìn náà ni ìwọ náà tẹ̀lé ìwọ náà fẹ́ gan fight ni against Ìyábọ̀ Òjó ṣe nítorí ẹ̀ ló ṣe lọ decamp lọ sọ́dọ̀ Lizzy èmi torí pé ó fẹ́ bá Ìyábọ̀ jà ni ìwọ tó ń preach nípa loyalty she's not supposed to do that ṣebí torí pé ó fẹ́ bá Ìyábọ̀ Òjó jà náà ni ìwọ náà ṣe gang fight Lizzy náà fẹ́ bá Akeem bá kíní jà náà ló ṣe gang fight ikú tó ń pè gang fighting ni all of us do it especially ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ṣe yẹn ẹ̀yin lẹ máa ń ṣe é jù but you will not know that you are doing it ó ní mo ti sọ fún yín gang fighting náà lélẹ́yìí torí ọ̀tọ̀ lèèyàn tí Lizzy ń bá jà ọ̀tọ̀ èèyàn tó fẹ́ fi kanra mọ́ and people will still keep promoting with what is his name Akeem people will keep promoting with Akeem because he will deliver. Akeem can deliver. Yes, I've seen his husband very well. And he has audience. Lizzy ò ní audience. Èèyàn mélòó gan ló ń wo Lizzy tó bá gbé anything síbẹ̀. Okay, business tiẹ̀ gan wọn ò rà wọ́n jẹ́ kó liquidate mọ́ lọ́wọ́. Àbí wọ́n léèyàn tó máa dáṣọ fún ni tọrùn ẹ̀ láwọn akọ́kọ́ wò òun ló ń ti ṣọ́ọ̀bù kiri yẹn. Business tiẹ̀ gan ó ń liquidate. Ó ń taṣọ 1 million ní 150,000. Sales yìí ni tó bá ti ní court case sales yá. Wọn ò rà. Ilẹ̀ orí òkun láti ní àǹtí tó ń jó láti gbé bánà sórí òkun báyìí òun nìkan ló ń dájọ́ bẹ́ẹ̀ eléyìí tá tiẹ̀ rí gan díẹ̀ ló kù kí kíní kó fìbọn kó ṣe kíní kó fìbọn fọ́ kókó ẹsẹ̀ ẹ̀ dànù àwọn Haúsá tó fẹ́ lọ ń galavanti nílẹ̀ onílẹ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀gbọ́n kò support ẹ̀ bí ọdún you better join the winning team let her drag you gbogbo ayé ti mọ̀ pé onírọ́ ni nobody is going to believe one thing she's saying but tó bá lọ bá tó lọ explain ara ẹ̀ bíi pé you're a good girl o tún ti fún ní material lóríṣiríṣi o ti fún ní material you better don't join this one tó bá mọ̀ kó fẹ́ kúrò lórí YouTube bí ọdún tó fẹ́ wọ cinema because I still see you in places now tó bá mọ̀ pé ó fẹ́ wọ cinema tó bá fẹ́ ṣe cinema movie ṣé Lizzy yàtọ̀ ọkọ ẹ̀ ló fẹ́ gbé sí ni the wristwatch rẹ̀ ìfẹ̀mẹ̀ yẹyẹ ẹ̀sà di ọ̀pá àwẹ̀ ṣé bọ̀dá láti ló fẹ́ gbé sí ni tó bá fẹ́ ṣe cinema sí tó bá ti lè yà láìmọ̀ Lizzy béèrè lọ́wọ́ bọ̀bọ̀ yìí directly indirectly ọjọ́ tí kàrí ẹ̀ gbéra ọjọ́ yẹn náà ló kú wọ́n náà pé wọ́n tẹ̀ tó máa ń pẹ́ blow your candle bí Lizzy ṣe fi kàrí àwọn ọmọkùnrin yẹn blow candle ni kò sẹ́nibọ̀dì tó fẹ́ bá ṣe fíìmù ìwọ tó ti ń bọ̀ láti tọ́lọ̀ tí kọ́kọ́ yọ ẹ́ pé wọ́n cancel ẹ̀ tó ti wá rí another way out to break back into the system you need as much celebrity as possible you need the winning team as possible this is not about gun fighting this is you tó bá pa fírí wọ́n ní tó bá kù wọ nìkan wàá tẹ́rù ara ẹ pa bẹ́ẹ̀ ni ó ti kù wọ nìkan sí yìí so tó bá sọ pé o fẹ́ dé cinema kìíní number one you need the crowd must love you and the crowd bá ṣe mọ̀ ọ́n sìn they don't love Lizzy anybody that love Lizzy the crowd automatically hate her ìwọ dẹ̀ rí star ni ẹ́ you need the crowd nǹkan tó ti lè jẹ́ pé àwọn màmá wa ṣàlàwà kan sá fún Lizzy ìwọ ò ní sá ibo ló sì dé ní ayé ọmọ lọ́wọ́ you need the crowd you even need the celebrity torí tó bá fẹ́ dé cinema àwọn wo ló máa bẹ́ẹ̀ ṣe fíìmù ṣé Lizzy ní cast ni ṣé Lizzy nìkan ló fẹ́ gbé síbẹ̀ fíìmù tó bọ́mọ yẹn ṣe ibo ló wọ̀ bí fíìmù yẹn ṣe ọjọ́ tí fíìmù yẹn jáde ní kàrí ọmọ yẹn dẹ̀ wọ̀ mí ó wọ̀ mí ni
tó bá jẹ́ pé òkè o ìgbà tó gbé fíìmù indirectly jáde a rí pé ọmọbìnrin ṣe still get it, nobody watch the film. In fact àwọn gan tó tún lọ wò gan àwọn hater tó fẹ́ lọ wò tó fẹ́ lọ fi wọ́n ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni. So tó bá wá fẹ́ wọ cinema level o fẹ́ bá Fúnkẹ́ ṣe fíìmù àbò fẹ́ invite Tóyìn sínú fíìmù ẹ̀ wàá máa friends with Lizzy. Wọ́n sọ fún yàn alára ló máa ṣe kí ni ló máa mọ̀, alára ló máa mọ̀. Òun ni mo sọ fún ẹ nísìnyí tó ti rí loophole láti jápa from this crazy woman jọ̀ọ́ má ìdí ẹ̀ jápa o, mi ò ní parọ́ fún ẹ jápa o. O jápa ikú pa ẹ́ bẹ́ẹ̀ ni jápa o, jẹ́ kó ṣe gbogbo nǹkan tó bá lè ṣe, do not explain yourself, do you. Gbogbo wa láti mọ̀ pé irọ́ ló fẹ́ wá pamọ́ ẹ, kò dẹ̀ anybody tó máa believe, but ìwọ má worry, àwa máa dúró, a máa defend ẹ. This is what we are doing. Because if you let her win, she will always be winning over your life. Ṣé òun ló dẹ ẹ wá sílé ayé ni? Àbó òun ló bí ẹ tó fi fẹ́ wà lóyà sí láì ṣe yẹ ẹ kò fún ẹ lówó kò fún ẹ ní tọrọ ó lóun lòún dúró fún ìgbéyàwó ẹ tí ò bá ṣe òun lòún dúró fún ìgbéyàwó ẹ ò bá ti dàrú. Omoborty ìwọ gan máa jókòó pé ẹjọ àǹtí níbo ta ló ràn yín ṣe kó dúró ṣé mo pè yín ni? I no call you to help me stand for my marriage o. I get my 2 legs to stand. They drag Omoborty on this over like kílódé. Èèyàn tó dúró fún ìgbéyàwó ẹ báwo ni ìgbéyàwó tiẹ̀ ṣe rí ṣe bóun ló ń control orí ọkọ ẹ. Sorry, this woman will lie on you. Ṣọ́ra filẹ̀, do you. Má lọ gbádùn àtẹ lọ́wọ́ Akeem. Kì í ṣe torí Akeem. Akeem, I like him, but it's not because of Akeem. But it's because of I want you to get audience. Kó pa owó tó fi ṣe fíìmù ẹ padà. Don't listen to Lizzy. Kò lè rù, kò lè jẹ́ kẹ́lẹ́rù òru lọ́rọ̀ ẹ̀. Kì í ṣe ń pa ti Akeem. She want to scare you. Tó bá tó àdọ́jọ́ mi tó tún gbé advert fẹ́ lómi á tún bú ẹ á tún sọ pé kí ló dé tó tún lọ sọ́bẹ̀ tó wá tún lọ sọ́bẹ̀ everybody know okay èèyàn tí Lizzy máa bá jà tọ́dún ìmáa fi parí show ti mọ́ ni no. Bóyá èèyàn tó fẹ́ employ pé kó wá bẹ́ẹ̀ ṣe fíìmù àbí èèyàn tó fẹ́ cast nínú fíìmù ẹ̀ ni Lizzy máa sọ pé òun tún bá jà so you will not be able to do your film. Bóyá ó ti béèyàn mẹ́ta jà tó jẹ́ cast nínú fíìmù ẹ̀ wàá wá yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò wàá lọ wá àwọn tí ó ojú òṣùwọ̀n tó máa fi síbẹ̀. Just because you want to be loyal to her you wàá tún block ọ̀nà ìjẹ́ tiẹ̀ torí pé o fẹ́ loyal séèyàn tí ò fún ẹ ní CC. You are loyal to people that give you money. You are loyal to people that support you. Kò support ẹ kò fún ẹ lówó kò ní any benefit tó ń hard sí life ẹ and she wants you to jeopardize your career because of her èèyàn mi ẹgbà mi kẹ́ kì í ṣọkọ ẹ àbí tàbá tó sọ pé torí bójú ọkọ mi ẹ wò ẹ má bínú ọkọ mi sọ pé kí n má ṣe nǹkan báyìí. So wọ́n tẹ̀mí sọ nìyẹn wípé Omoborty ó ti débẹ̀ wàá mú mọ́ra náà ni ó máa ṣépè fún ẹ o ó máa parọ́ ọmọ ẹ̀ má tẹ̀ dá lóhùn sórí bí ìyàbọ̀ ṣe kò tí ikú wọ́n ní wèrè ń wẹ́ni kúnra ni àwa ti rí pé wèrè tá à ń sìn lórí social media ni wèrè dùn wo kò ṣe bí lọ́mọ bọ̀ ṣó mọ̀ pé inú wèrè ẹ̀yẹn náà ó máa bẹ́ẹ̀ ṣe advert àwọn tí ò mọ̀ ẹ́ tẹ́lẹ̀ wọ́n máa mọ̀ ẹ́ àwọn èèyàn tó bá fẹ́ wo fíìmù wọn máa lọ wo tó bá máa wo between yesterday and today tó bá máa wo kíní ẹ̀ lórí fíìmù ẹ̀hún wàá rí pé ó tún ti lọ sókè nǹkan tó ní ìdí nìyẹn. Any publicity is good publicity both good and bad jẹ́ kó sọ ara ẹ̀ náà nìyẹn you need to be out there that is just let us decide for ourselves. èèyàn tí gbogbo ayé ti mọ̀ sí wèrè tẹ́lẹ̀ let us decide for ourselves. Má dá lóhùn má explain má fún ní audience má tẹ̀ ṣe bẹ́ẹ̀ ní gbówó exist that's how you can win am. Má apologize o ò ṣe anything bad nǹkan tó fẹ́ kó wò nìyẹn you did not do anything bad you are looking for source nǹkan tó wù ní jẹ ló ń wá káàkiri bẹ́ẹ̀ ni nǹkan tó ti lè jí fákóhùn máa ṣépè fọmọ àwọn èèyàn ń rajà lọ́dọ̀ ẹ̀ kò dẹ̀ fẹ́ kí ìwọ tajà ẹ̀ níbì kan torí pé wọ́n ti ṣépè fún un no be juju be that ẹ̀yin èèyàn mi no be juju be that. Bukky ó sọ kinní kan tí mo gbàgbé àti hard sínú fídíò yẹn náà ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ó sọ pé Alábìkẹ́ ó ní you are trying to warn Alábìkẹ́ wípé Dorcas fún ní 1 million wípé 1 million yẹn wọ́n á fi gba 10 million lọ́wọ́ ẹ̀ wípé kó lọ béèrè lọ́wọ́ kíni
kán lọ bèrè lọ́wọ́ Tóyìn Ìdí Ọ̀gọ̀gọ̀. Tí bá ń rí manipulation lé ayé yìí, mi rí manipulation tó tó yẹn rí. Tí bá ń rí manipulation lé ayé yìí, mi ò rí manipulation tó. Mo tiẹ̀ ń rí táwọn donation tó ń bára wọn jà lẹ́nu ọjọ́ mẹ́ta, kò tẹ̀ sí nǹkan tó kàn mí láàrin àwọn nìyẹn, kò sí team talk ń jà. Tí bá rí manipulation lé ayé yìí, onídọ̀kásì fẹ́ fi 1 million tó fún Alábìkẹ́ wípé tó fún Alábìkẹ́, ẹ má gbọ́, onídọ̀kásì fún Alábìkẹ́ ní 1 million. Ṣẹ́rí, ó dáa ká máa sọ̀rọ̀, ó dẹ̀ dáa ká mọ nǹkan. Ó gbé dọ̀kásì fún Alábìkẹ́ ní 1 million láti máa fi búyàn, wípé 1 million yẹn dọ̀kásì máa fi gba 10 million lọ́wọ́ Alábìkẹ́. Ẹ̀yin èèyàn mi, ìbàbà irọ́ tó jìnnà sóòótọ́. Ṣẹ́rí, nǹkan tí mo like kìíní ìsìn ni pé ó ṣojú gbogbo wa. We were all there. Ẹ wo bí Bukky, bẹ́yìn ẹ̀ ṣe tó yẹn, irọ́ ló kún bẹ́ẹ̀ o. So bó ṣe máa ń lanú báyìí, Bukky ń pa pẹpẹ irọ́, ó lè yírọ́ mọ́yàn lẹ́sẹ̀. Láàárín ìwà àti Lizzy, Bukky mi èèyàn tó parọ́ jù. Ó ní dọ̀kásì fún Alábìkẹ́ ní 1 million. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kọ́kọ́ dẹ̀yìn, ẹ jẹ́ fún yín fact ẹyọ kan. 1 million tí dọ̀kásì fún Alábìkẹ́, number 1, it's not the first time tí dọ̀kásì máa fún Alábìkẹ́ lówó. Ṣé mọ̀ pé wọ́n sọ débẹ̀? Kì í ṣe first time tí dọ̀kásì máa fún Alábìkẹ́ lówó nìyẹn. Dọ̀kásì tún gbé sórí wọ́ọ̀lù ẹ̀ pé I don't want Alábìkẹ́ to be involved in fracas. I want to, mo fẹ́ dá lókòwò. Ẹ̀yin èèyàn mi, ṣé rántí? Ó ní mo fẹ́ dá lókòwò. Ó ní I'm giving her 1 million. Ó kọ́ síbẹ̀, nǹkan tí mo like yẹn nípa dọ̀kásì ni pé kó tó ṣe giveaway àbí kó tó fẹ́ anybody lówó, ó máa kọ reason, oye àti gbogbo ẹ̀ torí irú ọjọ́ báyìí ni. Ó ní mo fẹ́ dá lókòwò kó máa ṣe business. Mo máa sọ pé ṣe rí àwọn bíbọn yẹn, ayé wọn ti bàjẹ́. Before kí dọ̀kásì tó dá Alábìkẹ́ ní okòwò, ẹ jọ̀ọ́, Alábìkẹ́ ò níṣẹ́. Woman kan ló rí nǹkan tó ń fáwọn ọmọ ìjẹ pé kí ló ń fáwọn ọmọ ìjẹ tó máa ń send foodstuff sí. Ó dàbí woman yẹn, ṣé bóà ni? Ó dàbí ó ń ta foodstuff tó máa ń send oúnjẹ sí Alábìkẹ́. Kì í ṣe pé wọ́n fẹ́ gang fight o. Why? Because of àwọn ọmọ kéékèèké yẹn. Tó bá rí nǹkan tí Alábìkẹ́ ń fún wọn lọ school, tó bá rí pot gan tó fi ń so oúnjẹ gan, mi ò lè fi so oúnjẹ fájá, mi ò tẹ̀ lè bó oúnjẹ ajá mi gan síbẹ̀. Ẹ̀rù Ọlọ́run bà mí. Dọ̀kásì sọ pé mo fẹ́ fi 1 million empower ọmọdé yìí tá a dẹ̀ rí tọmọdé yìí bẹ̀rẹ̀ òkèrìkà thrift, bó ṣe ń ta báàgì, ló ń ta jeans, ló ń ta gbogbo tó dẹ̀ ń já gbogbo ẹ̀ lójú wa. Ó sì ń ṣe business yẹn. Ọjọ́ tó ṣí business yìí, ẹ máa lọ drag ẹ̀ ni, àti Bukky ò ní rí yẹn. Àti Bukky ò ní rí yẹn. Torí mo sọ pé àti Bukky ó dàbí bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí, àgbà ti ń dé. Kò sí ibi, ṣé ẹjọ́, ṣé Alábìkẹ́ ò, ṣé wọ́n ní ìdàtí sanwó fún Alábìkẹ́ kó tó búyàn ni? Ẹ bá mi kàn kọ́ ẹ̀yin èèyàn mi. Ṣé wọ́n ní ìdàtí sanwó fún Alábìkẹ́ kó tó ṣe ìyà fún ẹ? Ó ní mo fẹ́ fi owó yìí dá lókòwò. Treat lọmọ yẹn ń ṣe. Ẹ jọ̀ọ́, ẹ lọ sórí page Alábìkẹ́, ẹ máa rí pé she barely even do show. The last show tó ṣe was when ọ̀rọ̀ ìgbà tóun àti Tóyìn ṣẹlẹ̀, tó lọ wo fíìmù Tóyìn tí woman tó dàbí òkú tó ti ẹ̀ ń bá mu yẹn tó bẹ̀rẹ̀ sí manipulate gbogbo ẹ̀. Since then, ọmọ yẹn ń já bail ni. Ó ń ṣe life, ó ń faṣọ òun hàn pé àkíní. Before then gan, ó ti dúpẹ́. Ó ti ṣe pé everybody ń pè òun pé Alábìkẹ́ wọ́n ti fún ẹ ní 1 million o, wípé jọ̀ọ́ mo ní ṣòro, tó ń bẹ̀rẹ̀ sí ń gbé gbogbo wọn ṣépè pé ṣe gbádùn pé owó tó sọ pé kí lọ fi ṣe business. Ẹ̀yin sọ pé ẹ gbé ṣòro wá pé wo ẹ̀bá ìkú kò sí nǹkan tó kàn mí. Ọmọ yìí dẹ̀ ń já bail. Kì í ṣe Alábìkẹ́ nìkan ló tún fún lówó, ó tún fún Mega náà lówó kó fi kún owó ọjà ẹ̀. Táwọn gẹ̀ẹ́sì wá ń ṣe ẹ̀yin ò ní fún wọn o, bọ̀ ẹ sọ pé ẹ máa manipulate ẹ̀. Ṣé ti rí sí? This is why we talk. Ṣé wọ́n ní ìdàtí fún anybody lówó
láti gànú sọ̀rọ̀ tó wà lórí social media. In fact, owó tí Dorcas gan tún wá fún Alábìkẹ́ yẹn ló fi stop Alábìkẹ́ from talking, from doing shows lórí social media, because now she's more about her business. She's more about her business. Ẹ dẹ̀ tún wá parọ́. Ẹ lọ sórí page Alábìkẹ́. Ẹ lọ wo the last time tó ti ṣe live. Tó bá máa ṣe live. Bí a kì í sọ pé ọ̀rọ̀ olè dùn mọ́ta yìí ni. The next thing, business. Ó dẹ̀ wá parọ́ mọ́mọ́ yẹn. Ó ní ẹ wípé kó fi ti Tóyìn ìdógógó ṣe. Tóyìn betray Dorcas ni. Tóyìn parọ́ mọ́ Dorcas. Ó sọ gbogbo nǹkan, ó defame Dorcas ló fi rẹ́wọ̀n he o. Ẹ má máa báwo lẹ ṣe máa ṣe ẹ máa ń sọ̀rọ̀ bíi pé àwa ń go sí lórí social media, because I don't understand. Tóyìn defame Dorcas, gbogbo nǹkan tó sọ náà ni kó wá tún sọ. Tí ò ní evidence, kó mẹ́rìí wá, kò ní evidence o. Nǹkan tó fi rẹ́wọ̀n he nìyẹn. Wọn ò gbé Tóyìn lọ sí police station torí pé wọ́n gba 1 million, ó gba 1 million. Ṣé ó san 1 million padà ni? Ó yá, ibi tẹ́ ti máa mọ̀ pé ẹ̀ lọ́pọlọ. Ṣé Dorcas sọ pé 1 million tí mo fún ẹ tí mo fi empower ẹ, Ọlọ́run mi gbọ́ tí Dorcas sọ rí. Ó yá, ó bá mi kówó mi padà, kò sọ rí. Àbí Tóyìn sọ fún yín pé wọ́n ti gba 1 million padà lọ́wọ́. Tóyìn defame Dorcas. Ẹ má máa parọ́. Ẹ má máa parọ́ náà. Ẹni wọ́n gbéṣẹ́ fún, ó wá hand sí kirikiri. No, that's not what happened. That is not what happened. But torí pé fẹ́ kí story is true, you don't mind to manipulate. Bukky, òun pa pẹpẹ irọ́ bẹ́nu ẹ ṣe tóbi tó yẹn. Wọ́n ní bẹ́nu obìnrin bá ṣe tóbi tó, lòbó ẹ ṣe máa rí. Ẹ má jẹ́ n sọ̀rọ̀. Ẹ má jẹ́ n bẹ. Ó yẹ kó ti yé yín. If you don't get it, forget about it. Ó dẹ̀ wá ń parọ́ fún wa. Ọmọ yẹn dẹ̀ jábẹ́lì torí o ti kú gbogbo gbàtà Alábìkẹ́ ń jábẹ́lì. Tó tún yà sí mọ́ pé lórúkọ bàbá mo jábẹ́lì, lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Tó ń ṣe life báyìí, tó ń taṣọ yẹn ní life báyìí. Ẹni wọ́n fún ní 1 million torí pé wọ́n fẹ́ fi jẹ́ kó máa búyàn. Ó ti dẹ̀ mélòó tí Alábìkẹ́ ti búyàn báyìí. Ọmọ yẹn tún sọ pé 1 million tí mo fẹ́ fún ẹ torí pé mo fẹ́ fi fún ẹ níṣẹ́ ni, sódà ò ní máa jà mọ́ lórí social media. Dorcas tún kọ síbẹ̀. Ètò manipulate ẹ̀ ní nǹkan tá a tún fojú ara rí. Tá a tún rí proof. Wípé Alábìkẹ́ go ṣe show mọ́. The same Dorcas náà ló discover pé Alábìkẹ́ ní talent. Wípé she will be a good actress. Nísìnyí àti rí Alábìkẹ́ pẹ̀lú Queen Mother. Kọ́mọ yẹn gòkè. Àwọn people wọ̀nyí wọ́n wá bó ṣe ń fire sókè. Ẹ̀yin wá bó ṣe. Ṣé ẹ̀yin fẹ́ help Alábìkẹ́ ni? Àbí machine tí àǹtí ọ̀rẹ́ yín Telon Farms tó gbé f'Alábìkẹ́, ṣé kò jẹ́ k'Alábìkẹ́ sun kirikiri ni? Ṣèbí Lizzy mọ̀ gbé machine f'Alábìkẹ́ ni láti máa fi búyàn. Why tó fi sọ yẹn? Tọmọ yẹn tún confess pé machine yẹn ó fẹ́ kí máa fi búyàn ni. Torí machine yẹn ni Lizzy tún fi gbé lọ sí police station. Tó gbé lọ tó wọ́n arrest ẹ̀ kiri, tó ń sun kirikiri, tó ń sun gbogbo ẹ̀ kiri. Tó ń fọlọ́pàá ara sọmọ yẹn. Ó rí yẹn sọ. Ìyẹn dà. Ìgbà táwọn savior ọmọ yẹn wá dé, tó ń yọ ọmọ yẹn kúrò lọ́wọ́ Lizzy, tó ń fún níṣẹ́. Lizzy machine ṣe 350 ló rà, tọmọ yẹn sun kirikiri. Dorcas fún ní over 1 million mà ní Dorcas ti ná. Tá bá bẹ̀rẹ̀ lórí ọjọ́ tí wọ́n ti kọ́kọ́ lọ yọ Alábìkẹ́ ní police station. Ẹ mọ̀ iye tí Dorcas gbé lọ́yà lọ síbẹ̀ ni. Dorcas dá ní okòwò, ọmọ yẹn change ilé. Ọmọ yẹn ti ń lù kòkè nsìn, inú ẹ̀ ti ń dùn, ọkọ yẹn ti ń balẹ̀. Ẹ wá dé, ṣe ráyé o. Nígbà tó bá ti yọ ẹ́ ní gbèkùn ayé, àwọn ayé àbìdí náà ń dàn, àwọn àǹtí Bukky wọ́n á dé wọ́n ní ẹ jẹ́ ẹ sọ nǹkan fún yín, be careful. Ẹ jọ̀ọ́, ṣé ẹ sọ fún Alábìkẹ́ kó wà careful ní ìgbà tí Lizzy yẹn arrest ẹ kiri, tó ń sun police station, tó ń sun prison kiri? Ṣé ẹ sọ fún kó wà careful? Ní ìgbà tí Ọlọ́run ti wá yọ ọ́ lóko ẹrú Lizzy, ìgbà yẹn ní kó wà careful fún olóore ẹ̀. Tó bá yẹ pé Dorcas ò stand up fún Alábìkẹ́, Ọlọ́run ló mọ bí tọmọ yẹn ò bá ti wà lẹ́yìn. Ṣé ti rí pé ẹ ti ṣe èrè gan, àǹtí Bukky? Ìmọ̀ yín ò ní jọ sẹ́. Ìmọ̀ yín kò ní ṣe kí ni? Àwa wà ń bí, ìmọ̀ yín ò ní jọ. Ẹni kó wà careful. Ṣé Lizzy ò gbé Alábìkẹ́ lọ sí jail ni torí sewing machine? Tọmọ yẹn dẹ̀ ti dá padà.
ṣé kò gbé lọ sí jẹun? Èèyàn tó wá yọ ọ́nù ìgbèkùn ayé tí Lizzy fẹ́ sọ ọmọ yẹn sí lẹ́tí wọ́n á sọ fún ọmọ yẹn pé kó wà careful fún. Ṣé abiyamọ ni yín ṣá àǹtí Bukky? Abiyagba ni yín o. Ẹ rí adúrú nǹkan tí Lizzy fojú ọmọ yẹn rí torí ó mọ̀ pé ọmọ yẹn ò lówó lọ́wọ́. Àwọn èèyàn tó tún dìde ìgbà tó ń ju ọmọdé yìí sí prison, ẹ̀yin ò dìde o. Ẹ̀yin ẹ máa rú gbogbo ẹ̀ sínú fíríjì, ẹ máa sọ oríṣiríṣi ọbẹ̀ kìíní kan la fẹ́ ṣe lè ní, ọbẹ̀ kìíní kan la fẹ́ ṣe lè ní. Ẹ rí ọmọ yìí o, ẹ ràn lọ́wọ́ o. Wọ́n wá yọ ọmọ yẹn kúrò nínú ìgbèkùn, wọ́n dá lókòwò, ẹ wá ní kó wà careful fún Dorcas. Lẹ́tí ṣe rí adúgbò lọ́wọ́ Ọlọ́run fún kinní kan bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́ sọ àwa náà bẹ́ẹ̀ ṣe máa kóòdì ẹ̀ tẹ́ máa kóòdì ẹ̀ àwa náà máa di kóòdì ẹ̀ fún yín. Ẹ má dá wọn lóhùn, wọ́n parọ́ jù. Alábìkẹ́ ò bú anybody o, kò dẹ̀ sí anybody tó sanwó fálábìkẹ́ láti bú anybody. Business ọmọ yẹn láyọ̀ yín ṣèbí láyọ̀ yín sì ń bu wípé òkìrìkà ló ń tà, ó tẹ̀ ṣe rí nǹkan ṣe. Láyọ̀ ń bu now everyday pé òkìrìkà ló ń tà, pé 1 million tó fi ẹ̀yàn bá wà òkìrìkà ló ń tà. Èèyàn tí Láyọ̀ ń bú pé òkìrìkà ló ń tà, ẹ̀yin sọ pé ṣóò ló ń ṣe wọ́n fún 1 million láti lọ máa fi búyàn. Àǹtí Bukky, ẹ jẹ́ kó máa yín gba abẹ́rẹ́ sọ́pọlọ yín yẹn, ó ti ń wíìkì jù báyìí, ẹ ti ń lose ẹ ti ń miss reality pẹ̀lú kínní. Ẹ tẹ̀ parọ́ tó yẹn lágbàlagbà over 50 ṣé 51 kọ́ lẹ máa pé ẹ wo gbogbo orí yín ẹ tún gbó ìyá 65 gan Àǹtí Bukky tún gbójú ìyá 65. Ọlọ́run kò dá kéèyàn máa ṣèkà, kò dá. Ẹ̀yin èèyàn mi àbẹ́ẹ̀ rí wa báyìí, it is well. Ẹ ṣàjẹ́ kó máa bring it on, àwa náà wà nílé fún àkínṣọ́ money, we are here for you. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ mọ nǹkan tí a bá feel down below. God bless you, have a wonderful day. Bye.